So ìbéèrè mi sì ní pé Mr. Cousin, Christian àti Muslim ṣé ìkankan náà ni wọ́n? Ìkankan náà ni wọ́n náà. Alright. Ṣé nítorí pé ẹ ti rí àṣírí pé àwọn tí Kùránì pè wọ́n ní Muslim, ok, tó bá jẹ́ pé nǹkankan náà ni wọ́n, ṣé ẹni tó gbàgbọ́ nínú mẹ́ta lọ́kan, àwọn Christian tó ń lọ church, Ọlọ́run Baba, Ọmọ àti Ẹ̀mí Mímọ́, ṣé Mùsùlùmí ni wọ́n? Wọ́n ṣe Mùsùlùmí. Ṣé bẹ́ẹ̀ sọ pé nǹkan náà ni wọ́n? Ìkọ̀kọ̀ ṣe bọ́lọ́run kan náà lọ́jọ́ ń ké pé náà. Ẹni tó ké pe Ọlọ́run Baba, Ọmọ àti Ẹ̀mí Mímọ́, ṣé Mùsùlùmí ni wọ́n? Wọ́n ṣe Mùsùlùmí. Ṣé kankan náà ni wọ́n, àwọn Christian àti Muslim? Wọ́n ṣe kankan náà. Kí ló wáyé tẹ́ Mr. Cousin, ṣe rí bí need láti ṣe rí, everything is in the open. Ìta gbangba la wà, gbangba la ṣáńtà. Àwa ò kí ń parọ́, à kí ń fi ká máa fi kan ká máa parọ́, a máa ṣàn láàrin. So nǹkan tó dájú ní pé tẹ́yìn náà bá rí nǹkan kan tẹ́ rí ẹ sọ pé kí ní ìṣe ní kàyéfì o, ẹ̀yin fúnra yín mọ̀ pé Kìrìsìtẹ́nì yàtọ̀ sí Mùsùlùmí, wọn kì í ṣe kankan náà. Ó ti yé yín, Kùránì yẹn dẹ̀ pé wọ́n ní Mùsùlùmí, Kìrìsìtẹ́nì dẹ̀ làwọn ẹni yẹn. Ẹyọ kan tí mo fún yín ni, ẹyọ kan sì nìyẹn o. Mo sọ wípé tẹ́ bá fẹ́ márùn-ún máa fún yín. Ẹ sọ̀rọ̀ kan tí mo fẹ́ sáré tú, ǹjẹ́ mọ̀ yí pé nínú Kùránì again, Suratu Fil ní láfi Quraysh, láfi Quraysh nìyẹn, Suratu Quraysh nìyẹn, Suratu Fil, Alam tara kayfa fa'ala rabbuka bi ashabil fil. Alámìjẹ́ ìdáwó fi jẹjọ rí. Tẹ́ mọ̀ pé ìtàn tó wà níbẹ̀ yẹn wọ́n sọ pé àwọn ẹyẹ àbábílà wọ́n lọ fẹnu gbé òkúta wọ́n lẹ̀ mọ́ àwọn èèyàn. Bẹ́ẹ̀ ni àwọn bẹ́ẹ̀ kọ́. Àwọn ẹyẹ àbábílà. Suratu Fil wọ́n sọ pé àwọn kan fẹ́ wá wó àwọn ìjọ elérin, wọ́n fẹ́ wá wó Kaaba. Ṣé ẹ ò gbọ́ rí ni? No, really lọ fà ló bẹ́ẹ̀. Mr. Cousin, really lọ fà ẹ̀dẹ̀ ń ṣe Islam. Ṣé ó dá kéèyàn máa ṣe nǹkan tí ó mọ̀? No, ẹ ní láti rẹ́rìn Mr. Cousin, ọmọ Yorùbá ni yín, ó jẹ́ ìjọ lára yín, sincerely speaking. Tẹ́lẹ̀ tó bá pé Fúlàní là ń bá sọ̀rọ̀ níbí, a ti máa dá kíní yẹn sí rough, a ti máa ṣagídí. But tá a bá ń bọ́ ọmọ Yorùbá sọ̀rọ̀ kò sí, ó máa farabalẹ̀. Ẹ̀yin náà ẹ wá lọ wò fún ara yín. Nǹkan tá à ń pè lọ́mọ Yorùbá nìyẹn, ọmọ tó jẹ́ ọmọlúàbí, tó bá gbọ́ nǹkan, á lọ ṣèwádìí pé nǹkan tó ń sọ yìí ṣòkò ni. Kẹ́rí gbogbo nǹkan tá à ń sọ ìṣẹ́rí, àsìkò ń bọ̀ tó ẹ pé àwọn anybody àwọn ọmọ Yorùbá wọn ní máa dín Mẹ́kà torí ó sì máa bá wọn fà á pé àwọn fẹ́ mọ pàtó nǹkan táwọn lọ ṣe bẹ́ẹ̀. Torí number one, ṣé ń gbọ́? Ṣé ń gbọ́? Ṣé rí number one, most of àwọn èèyàn tó bá lọ Mẹ́kà, àwọn ẹlòmíì tó ẹ pé mọ̀ tó bá lọ Mẹ́kà tó bá bọ̀, àwọn ẹlòmíì tó ẹ pé ó lọ Mẹ́kà sẹ́ẹ̀ kọ́ wá wẹ̀ kọ́ àbí kọ́ mọ́dé, as I understand, kọ́ mọ́dé ẹlòmíì màlájì àmọ́ yàwọn alájì tó ẹ pé oníyàmàyà ọjọ́ dìlà ọlọ́tí onígbó ni wọ́n pẹ̀lú ẹ̀mọ́ àwọn wọ́ndà pé ṣèbí Mẹ́kà lẹ́ni ìṣẹ̀ṣẹ̀ dé, báwo ló ṣe wá rí báyìí. Mr. Cousin, ẹ̀yin lẹ́yìn fi pé Mẹ́kà special tourist center lásán ni ẹ kan lọ wo òkúta ni, ṣé ẹ mọ Olúmọ lẹ́gbàá? Yes. Tètè kéèyàn bá kúrò lọ́ṣùn kó wá sí Olúmọ kó lọ fojú lóúnjẹ kó wá máa gùn rí òkè Olúmọ, nǹkan tán lọ ṣe ní Mẹ́kà nìyẹn. So èèyàn jẹ́ onígbó, èèyàn mú gbó àbí èèyàn wúwa kan, kò túmọ̀ sí pé tó bá débẹ̀ ìwà ẹ̀ máa change. No, ẹ kàn lọ fojú lóúnjẹ ní tourist center ni. Téèyàn bá lọ sí London Bridge tó lọ sí UK, ó kàn lọ fojú lóúnjẹ ni, á lọ wo bí London Bridge yẹn bó ṣe ń open, bó ṣe ń pàdé, a máa ya fọ́tò, a máa ṣeré, a máa rá àwọn èèyàn. Nǹkan tó lé tán lọ ṣe Mẹ́kà nìyẹn. Àwọn Arábù scam àwọn èèyàn ni wọ́n kàn kó wọn lẹ́rú ni. Ṣé rí ẹran iléyá tẹ̀sán pẹ̀ ń palẹ̀ ní ẹran ètùtù ni. Ìdìlẹ̀ Hádà ọdún ètùtù ni wọ́n ń pè ìtumọ̀ ẹ̀ ní Yorùbá nìyẹn. Ìdìlẹ̀ Hádà ọdún ètùtù. Òkúta Hajaratul Aswad yẹn òun lẹ ń pẹran fún, kí Islam tó bẹ̀rẹ̀ lọ́ ṣe ń pẹran fún. Ó ti yé yín? So Mr. Cousin kí ni yẹn bá wọn lójijì. Wọ́n wò pé kí lè lè tí Mr. Cousin bá ti padà dé tún gbé wọn wọlé padà. MS bàbá ṣé kò yẹ bàbá tó ń sọ lẹ́ẹ̀kan pé shut up bẹ́ẹ̀ni sọ. Ó dà pé òun ni o. Òun ni ẹni kò ní farabalẹ̀. Ẹ káàárọ̀, ẹ káàárọ̀ mọ̀.